ẹ kú kalẹ̀ ará mi, ẹ kú kalẹ̀ màmá àti bàbá, ẹ kú kalẹ̀ my brother and sister. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa evangelism, ìyìn rere ọ̀rọ̀ Ọlọ́run. Pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, evangelist Ọlátúbọ̀sún Olúwatọ̀míwá Ayọ̀bámi, tí gbogbo yín mọ̀ sí wòólì orí afẹ́fẹ́, broadcast prophet. Ẹ pè ẹbí àtará, ẹ pè wọ́n pé wòólì yín orí afẹ́fẹ́ ó ti dé, broadcast prophet. Ẹ jẹ́ kí n tún fi àkókò yìí kí n fi kí ẹ̀gbọ́n wa, ènìyàn wa, olùgbọ̀wọ́ wa, Apostle Túndé Ọlátúbọ̀sún, tí gbogbo ènìyàn mọ̀ sí Túndé Federal, pé ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí yín. Every 21st of September òun lẹ máa ń ṣe ọjọ́ ìbí yín. Bàbá gbọ́ àdúrà yìí, bí ọ̀run ti ń bẹ, ọjọ́ ìbí ayọ̀ yín yìí kò ní di ọjọ́ ẹkún fún yín lórúkọ Jésù Kristi. Àmín. Ẹ kú lé o, wòólì yín orí afẹ́fẹ́ ó ti dé. Bí Ọlọ́run bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, àti èmi àtẹ̀yin a ó fi ìjọba Ọlọ́run ṣèrè jẹ. Màmá bàbá gbọ́ àdúrà mẹ́ta yìí níbi tí wọ́n ti ní kò sí àánú fún ọ láyé. Ìṣẹ̀dá mi ó yá dìde lọ́bẹ̀ kó lọ ra àánú gbà. Àmín. Gbọ́, ta ni alágbára tó ń yọ ayé mi lẹ́nu? Ọlọ́run ìpè àti májẹ̀mú, fa ẹni náà ya pẹ́rẹpẹ̀rẹ. Àmín Jésù. Màmá bàbá gbọ́ àdúrà kẹta yìí. Ọlọ́run jẹ́ kí gbogbo ẹ̀gàn ayé mi jẹ́ kó di ògo lónìí ní orúkọ Jésù Kristi. Àmín. Àmín. Ẹ jẹ́ ká gbọ́ àdúrà. Màmá bàbá gba àwọn àdúrà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní kíkankíkan bí àwọn ẹ̀mí ọ̀run ti ń sọ, kí o sì nígbàgbọ́ pẹ̀lú ẹ̀. Ó yá, jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kí la fẹ́ bára sọ̀rọ̀ lé lónìí? Òun náà ni à ń pè ní Ọlọ́run dáhùn àdúrà, God answer prayers. Ẹ jẹ́ ká lọ wo inú ìwé Matthew wa orí 7 ẹsẹ̀ 7, Matthew 7:7, tó kà báyìí pé, béèrè a ó sì fi fún yín, wá kiri ẹ̀yin ó sì rí, kànkùn a ó sì ṣí sílẹ̀ fún yín. Ṣó ti gbọ́? Tọ́lọ́run bá lè ní òun fi ogbó, òun gbà wá, òun fún wa ní orí ọ̀fẹ́ ohun kan wọ̀nyí, wípé káwa ká gbàdúrà, káwa ká béèrè, òun yóò sì ṣe fún wa. Kí wá ló dé tó tún ronú? Ẹ̀gbọ́n, kí ló dé tó ń ronú? Àbúrò, kí ló dé tó ń ronú? Bàbá àti ìyá, kí ló dé tẹ̀ ń ronú? Ọlọ́run ti ṣèlérí pé káwa ká kànkùn, òun yóò ṣílẹ̀kùnlẹ̀ fún wa. Ṣùgbọ́n tá a bá fẹ́ ní orí ọ̀fẹ́ yìí, ẹ jẹ́ ká ní nǹkan mẹ́ta wọ̀nyí. O gbọ́dọ̀ jẹ́ onígbàgbọ́ ènìyàn.
be a believer. O sì tún gbọ́dọ̀ ṣe kí ni? O gbọ́dọ̀ jẹ́ aláìṣeyèméjì. Don't doubt, no doubt at all. Tọ́lọ́run bá sọ̀rọ̀, má tẹ̀tú yẹ̀ wò. Ẹ̀kẹta ni pé o gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ ènìyàn. O gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ ènìyàn. Ẹ jẹ́ ká sáré wo ìtàn arábìnrin kan, òun àti àwọn akẹgbẹ́ rẹ̀. Arábìnrin yìí a bí sínú ìdílé onígbàgbọ́. Ó ní àwọn ọ̀rẹ́ mẹ́ta kan. Àwọn ọ̀rẹ́ mẹ́ta yìí wọ́n gbìyànjú láti initiate arábìnrin yìí wọ́n fẹ́ initiate ẹ̀ to their secret cult, because àwọn eléyìí wọn ò gbàgbọ́ rárá ní pé Ọlọ́run ń bẹ. Bẹ́ẹ̀ ni arábìnrin yìí ó ní ọmọkùnrin kan. Wọ́n ti máa ń lọ bá arábìnrin yẹn wò nípa ọ̀rẹ́ wa, àníwọ́ náà máa bọ̀ wá síbi ẹgbẹ́ tá à ń ṣe. Àwọn ní bàbá àsàlẹ̀, kò sí táwọn béèrè èyí tí kò ṣe. Arábìnrin fárígá, onílálá, ó lóun ò fẹ́, òun ò ní bàbá àsàlẹ̀ kankan bí kò ṣe tani, bí kò ṣe Jésù Kristi. Òun ni bàbá àsàlẹ̀ òun, òun ni alátìlẹyìn òun. Wọ́n ní mọ́ wo mùgọ̀, bàbá àsàlẹ̀ wọn ó lè pèsè owó fáwọn, ó lè tún àwọn ṣe, ó lè ṣe kinní kan. Ìgbà tó yá àwọn obìnrin méjì jókù yìí wọ́n wá lọ fi àìsàn, wọ́n fi lé arábìnrin tó nígbàgbọ́ yìí, wọ́n fi lé ọmọ ẹ̀ lára. Ọmọ ẹ̀ obìnrin yìí ó bẹ̀rẹ̀ sí gbé ọmọ náà, ó gbé lọ sáyìíká ilé Ọlọ́run. Wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà, wọ́n fún lómi róró, wọ́n fún lómi àdúrà kíkan lórí rẹ̀. Níṣẹ́ làwọn obìnrin yìí wọ́n tún lọ bá arábìnrin náà, wọ́n tún lọ bẹ ìgbàgbọ́ ẹ̀ wò. Wọ́n ní ìwọ wò ó, ìtọ̀ àìsàn tó ń sọmọ rẹ ó kéré níwájú bàbá ti tàwọn, èyí tó lè ṣe wípé kó gbọ́mọ ẹ kíni, kó gbé tẹ̀lé àwọn lọ sí ọ̀dọ̀ bàbá àsàlẹ̀ àwọn, yóò sì wọ́ ọmọ náà sàn. Arábìnrin fárígá, ó ní rárá, bí ò bá ṣe Ọlọ́run ló dá òun, lòun lè tẹ̀lé yín. Tòótọ́ ẹ pé Ọlọ́run ló dá òun, tóun ti fi ṣe aláfẹ̀yìntì òun kò lè tẹ̀yìn lílọ̀, òun ò lè forí òun balẹ̀ fún òrìṣà kankan. Àwọn obìnrin yìí wọ́n bẹ̀rẹ̀ sí yín mú sí. Wọ́n ní wò ó, àwọ̀ ẹni tó lè ṣe fún ẹ, bí ò bá ṣe bàbá àwọn, kò sẹ́ni tó lè wọ ọmọ rẹ sàn. Wọ́n ti gbàgbọ́ pé Ọlọ́run kì í ṣe kíni, kì í fi àwọn àmì òróró rẹ̀ sílẹ̀. Ẹ jẹ́ ká lọ wo inú ìwé Jeremiah 33 verse 3 tó kà báyìí pé ké pè mí, èmi ó sì dán ọ lóhùn, èmi ó sì fi ohun tó títóbi àti alágbára hàn ọ́ tí ìwọ kò mọ̀. Bẹ́ẹ̀ ni obìnrin yìí ó dúró ti ọ̀rọ̀ Ọlọ́run, ó ké pe Olúwa, ó ń gbàdúrà kíkankíkan, ó ṣàfárígá, ó lóun ò ní lọ sọ́dọ̀ bàbá àsàlẹ̀ wọn. Àwọn obìnrin méjì yòókù yìí wọ́n tún dọ́gbọ́n láàrin ara wọn àti bàbá àsàlẹ̀ wọn, ẹni kí wọ́n ṣe. Aláwọn obìnrin yìí wọ́n tún dọ́gbọ́n láàrin ara wọn. Ọmọ kan lára wọn, wọ́n tún fi àìsàn tó tún le ju ti ọmọbìnrin náà, wọ́n fi lé lára. Wọ́n ní wò ó, ọmọ kejì rẹ, òun ló ti ń ṣàìsàn yìí. Àwọn ń gbé lọ sọ́dọ̀ bàbá àsàlẹ̀ àwọn láti lọ wò ó sàn. Wàá rí, kò lè pọ́jọ́ kan tí ara ọmọ yìí tí ó fi yá. Bẹ́ẹ̀ ni ṣèbá àwọn náà fi àìsàn sí lára, àwọn náà mọ bó ṣe máa kúrò. Wọ́n bá gbé ọmọ yẹn dìgbàdìgbà, wọ́n gbé lọ sọ́dọ̀ bàbá àsàlẹ̀. Bàbá àsàlẹ̀ náà ṣe bó ṣe tó máa ń ṣe. Wàrà ọmọ náà bá yá, wọ́n tún mọ́ ọmọ tún fọ ọmọ náà lẹ́yìn. Wọ́n lọ bá obìnrin yìí nínú ilé Ọlọ́run níbi tọ́mọ tiẹ̀ ti wà tó ti ń jẹ́ ìrora àìsàn. Wọ́n ní wò ó, ọmọ tára rẹ̀ ò yá, táìsàn tún ju tọmọ rẹ̀ lọ. Ó lé léyìí, ara rẹ̀ máa ti yá. Ẹ̀rẹ́sù, ẹ wo èṣù àtàwọn ọmọ ogun rẹ̀, ẹ ò bá ṣe ń bi iṣẹ́ Ọlọ́run wò. Wọ́n tún fara ọmọ yẹn náà, wọ́n tún fi ń la lójú. Wọ́n lọ́mọ rẹ̀ léléyìí tó ń jẹ́ ìrora ní orí ilẹ̀. Ìyíwò ṣe pé bàbá rẹ̀ lọ́run kó wá wo ọmọ náà sàn. Àwọn aṣiwèrè òmùgọ̀.
àláwọn obìnrin yìí wọ́n ti gbàgbé pé Ọlọ́run ni ọba dáni má gbàgbé. Ọlọ́run yìí kò fi ránṣẹ́ rẹ̀ sílẹ̀, kò dójú tọmọ náà, kò dójú tì arábìnrin náà. Obìnrin yìí ṣe kí ni? Ó fárígá, ó ní àníṣe ẹ̀yin èṣù ẹ kúrò lẹ́yìn mi, ẹni òkùnkùn ní ẹ̀yin, ìmọ́lẹ̀ ni èmi ń ṣe, èmi kì yóò forí mi balẹ̀ fòrìṣà kankan mọ́. Bẹ́ẹ̀ ni arábìnrin yìí ó sọ fún wọn bẹ́ẹ̀ pẹ̀lú ìgboyà. Ó ní mo nígbàgbọ́ nínú Ọlọ́run tí mò ń sìn. Ọlọ́run ló lè tún ohun tẹ́yin ò mọ̀, Ọlọ́run ló lè tún ṣe ohun tẹ́yin ò lè dá, Ọlọ́run ló lè dá. Ó lé wọn kúrò, ó tún gbàdúrà. Obìnrin tẹra mádùúrà gidi gan, ó gbàdúrà kíkan yípa àníṣe ìwọ Ọlọ́run má jẹ́ kí Sátánì má jẹ́ kán bí iṣẹ́ rẹ̀ wò lára mi, má jẹ́ kán aráyé kán yọ sùtètè sí mi, má jẹ́ kán sọ pé jẹ́ kán aráyé kọrin pé èmi lógun ayé àwọn tó ṣẹ̀. Obìnrin yìí bẹ̀rẹ̀ sí gbàdúrà, ó gbàdúrà lọ́sàn-án, ó gbàdúrà lóru. Wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà àyíká ilé ìṣọ́nà tọmọ náà wà. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí gbàdúrà wípé kọ́ Ọlọ́run kó ṣe kíni, kó bi ogun èṣù wú. Àníṣe ìgbà tó yá, ó di òru ọjọ́ kan, obìnrin yìí tẹra mádùúrà gidigidi kan. Ní ẹ̀ẹ̀kan náà àrá sán ọmọbìnrin yìí, ó dìde, ó ń rìn, ara rẹ̀ yá, inú obìnrin náà dùn. Gbogbo àwọn tó wà nínú ìjọ Ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí hallelujah, gbogbo wọn yíra, wọ́n kí Olúwa, wọ́n dásákì fÓlúwa, wọ́n kọrin ìyìn, orin ògo, orin ọpẹ́, ìlù, fèrè, gbogbo ẹ̀ náà fi ń yin Olúwa. Nítorí kí ni? Olúwa tó tóbi, Olúwa tó tóbi, Olúwa tó tóbi jùlọ ni. Ọlọ́run ṣe kí ni? Ó sọ ẹ̀gàn láyé arábìnrin yìí, ó sọ ẹ̀gàn rẹ̀ dògo. Ọlọ́run dáhùn sàdúrà rẹ̀. Ẹ jẹ́ ká lọ wo inú ìwé orin Dáfídì wa 34 verse 6. Kí ló sọ? Ó ní ọkùnrin olùpọ́njú yìí kígbe pé Olúwa sì gbọ́ ohùn rẹ̀, ó sì gbàdúrà nínú gbogbo ìpọ́njú rẹ̀. Bẹ́ẹ̀ ni arábìnrin olùpọ́njú yìí ó kígbe pé Olúwa sì ṣe kí ni? Olúwa sì gbọ́ àdúrà rẹ̀, Olúwa sọ̀rọ̀ ẹ̀gàn rẹ̀, Olúwa sọ ẹ̀gàn ẹ̀dògo, Olúwa sì ṣe ohun ìyanu fún. Òun bẹ̀rẹ̀ sí ń jó, ó bẹ̀rẹ̀ sí ń yọ̀, òun bẹ̀rẹ̀ sí ń jó, òun hallelujah, ẹ̀gàn dúpẹ́. My brother and sister, màmá àti bàbá, ẹ jẹ́ ká fi Ọlọ́run, ẹ jẹ́ ká fi ṣe ìgbẹ́kẹ̀lé wa. Àlárọ̀ ọmọbìnrin yìí, ara ẹ̀ yá. Ìjẹ́ yìí mọ̀ pé àrá tó sán àti àwọn arábìnrin méjì tó kù àti bàbá àsàlẹ̀ wọn àti ilé agbára wọn, níṣe làárọ̀ ọ̀run sán pa wọ́n. Àárọ̀ ọ̀run mọ̀ sán pa wọ́n, àárọ̀ ọ̀run sán pa wọ́n. Bẹ́ẹ̀ ni àárọ̀ ọ̀run sán pa wọ́n. Àwọn tó ń bi iṣẹ́ Ọlọ́run, àwọn tó fẹ́ túṣẹ́ Ọlọ́run wò, àwọn tó fẹ́ máa pẹnu ẹ̀gàn sọ Ọlọ́run náà pé kò sọ Ọlọ́run fún ẹ. Àní ìwọ níwọ̀n ló ṣe gbàdúrà, ó ṣe kún fàdúrà, ó ṣe nígbàgbọ́, ó ṣe jólóòtọ́ ènìyàn, ó ṣe má sí èméjì, ó ṣe mọ̀ pé Ọlọ́run ni bàbá rẹ̀, ó ṣe mọ̀ pé Ọlọ́run ni alátìlẹyìn rẹ̀, ó ṣe gbàdúrà káàárọ̀ ọ̀run kó sán pa gbogbo àwọn ọ̀tá rẹ̀, ọ̀tá ilé bàbá, ọ̀tá ilé ìyá, ọ̀tá àárín ọ̀rẹ́, tání kò sọ Ọlọ́run fẹ́ mọ́. Owó ló ṣe gbàdúrà kí Ọlọ́run kó sọ ẹ̀gàn rẹ̀ dògo, kí Ọlọ́run kó dáhùn sàdúrà rẹ̀. Nígbàgbọ́, jẹ́ onígbàgbọ́ ènìyàn, jẹ́ onígbàgbọ́ gidigidi. Ọlọ́run tó ń dá àdúrà ni, Ọlọ́run tó ń gbà àdúrà ẹni ni, Ọlọ́run tí kì í dójú tì ni. Bẹ́ẹ̀ ni ìwọ náà yára kí o gbàdúrà. Ọlọ́run ló ń dá àdúrà, Ọlọ́run ló lè ṣohun gbogbo, Ọlọ́run ló lè bí ogun wọ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run yẹn náà ni kò dẹ̀ ní yí padà. My brother and sister, màmá àti bàbá, ẹ jẹ́ ká jẹ́ onígbàgbọ́ ènìyàn, ẹ jẹ́ ká jẹ́ aláìsiyèméjì, ẹ jẹ́ ká jẹ́ olóòótọ́ ènìyàn. Mọ nǹkan tó dì mú, mọ òpó tó dì mú. Àmọye wòlíì
tí ò ní gbàgbọ́ tó tún ṣe iyèméjì tí kò sọ lóòótọ́, báwo lọ́lọ́run ṣe fẹ́ gbàdúrà ẹni bẹ́ẹ̀? Ìwọ tó ń ṣe iyèméjì, ìwọ tó ń gbàdúrà pé kò mọ̀ bóyá Ọlọ́run á gbàdúrà náà, báwo lọ́lọ́run ṣe fẹ́ gbọ́? Má ṣe iyèméjì, jí òpó Olúwa mú ṣinṣin, jí òpó Olúwa mú ṣinṣin, jí òpó Olúwa mú ṣinṣin. Fi Ọlọ́run ṣe alátìlẹ́yìn rẹ, fi Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé rẹ. Ìwọ ló gbàgbọ́ pé Ọlọ́run ló lè dá àdúrà rẹ, gbàgbọ́ pé Ọlọ́run ló lè sọ ẹ̀gàn ayé ẹni dògo. Bẹ́ẹ̀ ni ẹ má yẹ ká ṣe iyèméjì, jí òpó Olúwa mú ṣinṣin. Ọlọ́run náà ni ọba tí ó ní èmi ni, èmi tí ń jẹ́ èmi ni kò pé méjì. Bẹ́ẹ̀ ni ọba Olúwa ni, kò pé méjì, kò sẹ́ni tó dàbí Ọlọ́run. Olúwa ló lè sọ ẹ̀gàn rẹ dògo, wà ló lè dáhùn sádúrà rẹ. Bẹ́ẹ̀ ni dìímú, kó gbà á dúró, kó gbà á sínú ayé rẹ, gbọ́ Ọlọ́run sínú ọkàn rẹ, gbọ́ Ọlọ́run sínú ayé rẹ, fọ Ọlọ́run sí alátìlẹ́yìn rẹ, fọ Ọlọ́run síwájú, fọ Ọlọ́run kẹ́yìn, fọ Ọlọ́run sínú ayé rẹ, kó gbà á sínú ayé ọmọ rẹ. Orin ẹ̀mí yìí ó wá láti ẹnu akọrin ẹ̀mí wa, àǹtí wa, ọmọ ẹ̀mí Àbáyọ̀mí. Kí Olúwa kó fún yín ní agbára àkọ̀tun, kẹ́ ẹ sì lè máa fi lè kọrin ẹ̀mí, kẹ́ ẹ sì kọ́ dé ilẹ̀ mímọ́. Bẹ́ẹ̀ ni, àmín ní orúkọ Jésù. Èmi náà ni ọmọ yín tòótọ́, Evangelist Ọlátúbọ̀sún Ayọ̀bámi, tí gbogbo yín mọ̀ sí wòólì orí afẹ́fẹ́. Fún ìgbaniníyànjú àbí ìfọ̀rọ̀kún ọ̀rọ̀, ẹ lè pè wá sórí aago wa àbí kẹ́ WhatsApp wa sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08053230275. You can also follow us on our Instagram and subscribe to our YouTube. Also like our page on Audiomack at wòólì orí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ ni, thank you so much. Mo gbà ládùúrà pé lọ́sẹ̀ tuntun yìí ilẹ̀kùn àánú yóò ṣí fún èmi àtiwọ. Àmín Jésù. Bye for now.